Welcome to my life. My name is aitaleabiamo. Èmi aitaleabiamo kí tìwé tàgbà, tarúgbó tómidán, takọtabo, tónílé tàlejò. Káàbọ̀ sí my life and afterlife. Mo mà tiẹ̀ ara kége. Mo come across video Bola Amed Tinubu. Short talk mi yìí mo ní sọ ní Gẹ̀ẹ́sì, èdè abínibí ni torí òtítọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. Ọ̀gá gan ni o. Bola Amed Tinubu. Àdàbàdérà òfò. Àìfẹ̀lẹ̀kébòsí ni ò jẹ́ á mọ̀ bá a ṣe máa jọ. Well, ẹ wá ń fapá jánu, ẹ ń fẹsẹ̀ halẹ̀. Mo ṣe bí wọ́n ní bí ewúrẹ́ ń fapá jánu, wọ́n ń fẹsẹ̀ halẹ̀, kò sí nǹkan tí ò fòlówó ẹ̀ ṣe. Ọmọ tẹ́yá bá bí ẹyá náà ní òjò. Gbogbo àwọn ọmọ tẹ́ kó sòdí, wọ́n wá ń ṣòro fún yín sìn. Is that good? Kí lẹ wá ń ké sí? Ta ló bá ti yín jẹ́? Kí lẹ kí ń sókè bí ẹran sunsun sí? Ìgbà yìí láàárọ̀, tarúgbó ń sunkún àìlọ́kọ. Mo ṣe bí wọ́n máa ń sọ kó dọjọ́ alẹ́ kó tó yán lọ́bùrẹ́là. Alákìísà ń jẹ́ olóru. Ẹ múra sí. Àtúbọ̀tán kan kò jù báyìí náà lọ. Nígbà tí wọ́n ti ẹ̀ wá ní pé ìwọ Bola Amed Tinubu ó wá ń bá Abiodun sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Mo ṣe bí wọ́n ní orí pé aṣiwèrè gbàgbé. Àwọn Yorùbá tí wọ́n ní torí èrègùn la ṣe é ṣoore, wọ́n rí sọ. Ìgbà yìí láàárọ̀, wọ́n ń kà Fáṣọlá, òun ló ń fi gbáǹdókọ́ jẹ, òun ló fi tàmẹ̀dù jẹ, ìwọ òun ló ń fi Buhari jẹ, òun ló ń fi gbogbo wọn jẹ. Ẹjọ́ ló fẹ́ rò Bọ́lá. Ẹjọ́ ló fẹ́ rò. We move. Ó lè gbé ó lè gbà ní gbogbo yín. Tó so yín pọ̀ àti wá àtàwọn ọmọ àbí ìpabẹ́ àtàwọn ọmọ àwọn political sons and daughters àwọn ọmọ tẹ́nìkan òbí, àwọn tí wọ́n ní tàn rí, tí wọ́n bí ire, tí wọ́n tó ra wọn bí sí dáadáa. Ìwọ bàbá gbéwìrì, àwọn ọmọ ẹ̀gàn your political sons and daughters. Ògbólógbò, ṣé Abiodun ṣó ní good record ni? Fi ṣe bí wọ́n máa sọ pé ká tó fìyàn joyè láàrin ìlú ní láti jẹ́ ni rere. Ìwọ gan fúnra rẹ̀ Bola Amed Tinubu, they are a reflection of who you are. The apple doesn't fall far from the tree. Ọmọ tẹ́yá bá bí ẹyá náà ní í jọ. Wọ́n ti ní ehoro òwò ẹjọ́ ń lera yín. Ìwọ̀n náà, it's even good you are owning up to your blunders. Pé ìwọ ti sìn wọ́n o sìn wọ́n fún 20-something years o. O ti pọ̀ wọ́n o. Kò ń ṣègbà yóò lè no. You guys are joined by the hips. Lè sọ pé wọ́n ń ṣọmọ ẹ mọ́. Àwọn ọmọ tó jẹ́ pé àwọn òbí tí wọ́n bí wọn gan, wọ́n ti sọ̀já wọn nù.
tí wọ́n wá mú ọ̀dà lọ́jọ́ alẹ́ tó wá àtiwọ́ tó pọ̀ mọ́ àtàwọn tó pọ̀ ẹsẹ̀ yìí jọ ń wọ́lẹ̀ túrútú báyìí ni ẹ̀yin aṣòṣì máa mọ̀ ó tiẹ̀ dà mo tiẹ̀ láìkí bó ṣe fi ń gún wọn lára ó dà bó ṣe fi ń gún wọn lára pé mo ṣe bí láì gajù onírè lọ ni so òun sọ fún wọn pé tájà wọn bá máa sínwín kó mojú olówó ẹ̀ ó ti wá gbàgbé ní pé iná ni ìwọ ló dáná lẹ̀ iná gò mojú ẹni tó dá iná tó dálẹ̀ gbogbo yín jọ máa jóná pa ni. You guys are gonna be burnt beyond recognition. Ẹ̀yin gan ní dára yín mọ́. Ọ̀bọ ló máa para ẹ̀. Rádaràda alákìísà yín jó lóru. Àtiwọ́ afọbajẹ mi ò rí kò síwọn afọbajẹ tó jọba rí. I'm laughing in Spanish. Political kingmaker tó wá lóun fẹ́ jẹ king. So Bola Amed Tinubu ó ní kí wọ́n má fi gbòṣègbò lé ṣé gbòòta ni kí wọ́n wá fi ṣe nígbà tó jẹ́ pé ẹṣin ni wọ́ tó gbọ́mọ tiẹ̀lẹ̀ tó ń gbọ́mọ ọlọ́mọjó ẹṣin ni wọ́n náà ó gbé Yorùbá lẹ̀ ó ń gbá Hausa jó so o lè sọ Yorùbá nation lẹ́nu ẹ o lè lánàá ẹ sọ Yorùbá nation ló kàn ọ̀nìṣẹ́ ó mélé ètò kan àwọn ọmọ ló fẹ́ máa fi búrẹ́dì kan lómi ọbẹ̀ láyé ìgbà yẹn kò lè wá o ti lékun méjì báyìí sí o ti pòfo ṣó wá tán bí ò tán mo ṣe bí wọ́n ní ẹni agbójú okùn ní òjẹ́ ẹni àgbà orí ìbámọ́ bùsùn ìbá ti túbẹ̀ ṣe o torí pé òun lẹ́ẹ̀dẹ̀ ó bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ meanwhile àwọn tí wà àti ẹ̀tẹ́jọ́ tó pọ̀ yìí ohun tó o máa jẹ náà máa fún ẹ̀wọ̀n ní jẹ́ kó o jẹ́ ohun tó yẹ kó o jẹ́ ẹ̀tọ́rí ìyẹn bá wọn gbódóroko ìran ìsọ̀ tó torí nǹkan tó fẹ́ jẹ tó ń ogún ní ẹ̀ jẹ́rí lè tẹ́ ẹ dálẹ̀ ẹ̀yin náà lè máa fara yín kí ẹ̀yin náà lẹ́jọ́ máa yanjú ohun tó so yín pọ̀ lójọ́ máa ó tiẹ̀ ti tún yín ká báyìí náà ó ti tún yín ká ẹ̀yin àsán olè dédé olè gbé olè gbà so Bola Amed so o tiẹ̀ gbọ́ Yorùbá mannequin sọ̀rọ̀ I thought you were deaf and dumb mi ò tiẹ̀ mọ̀ pé o lè sọ Yorùbá kó dán mọ́ránmọ́rán lẹ́nu ẹ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti fẹ́ ṣòjòrò ẹ gbé Gẹ̀ẹ́sì sí ẹ máa sọ fítífínrín ó wá ń sọ Yorùbá ńgbà tí wọ́n ń pa wá táwọn Haúsá ń fara ni wọ́n táwọn Fúlàní tí wọ́n gùn wá gàràgàrà níbo ló wà jọ kí ló sọ sí nígbà tí wọ́n ń jólé tí wọ́n ń jọ́nà tí wọ́n ń jó ọjà ó máa sọ nǹkan kan sí ilẹ̀ Haúsá ló máa ń lọ ilẹ̀ Haúsá ló ń lọ gbowó fún wọn even up to now ensars ò tí ì rí nǹkan kan sọ sí nígbà tá kò sí lè dùn mí fún ẹ níjọ́ kìíní àná nígbà tẹ mọ́ ọmọ kan nù yín tẹ yọ̀ǹkì ẹ̀ ń tó sọ ní pé màálùú dà tó túmọ̀ sí pé tẹníkùn tí ẹ gbé tó bá tiẹ̀ jára yín lẹ̀ ń jí gbé ṣe bí kò bá dáa ọmọ mẹ̀kúnnù ọkọ ọlọ́kọ ayé aláya ọmọ ọlọ́mọ òní wọ́n ń jí gbé ní ìsìn ó wá ń dọ̀bálẹ̀ so o lè dọ̀bálẹ̀ ìwọ̀n ló kàn gbé ẹ débẹ̀ ó ti gbàgbé ni màá rán ẹ létí ẹsẹ̀ gìrìgìrì nílé àjọfẹ́ erin kú mọ̀gúdú ẹ fi jẹ ẹ̀fọn kú mọ̀gúdú ẹ
olówó kò rẹ́ni tó máa jẹ ó tẹ́ni ó tẹ́lóko kódà ó wọ́ọ̀tì pọnábọ̀ ó rẹ́ni rà ẹ́ o ẹni orí yóò dilé oníkálukú ń du ara wọn ni oníkálukú wọn wá ń du ara gbogbo àwọn tí ò tọ́ lóyè gbogbo àwọn tí ò yẹ nípò tó o fagídí gbé wọn débẹ̀ tó o fojú ṣáájú gbé wọn débẹ̀ tó o fògbójú ta ni ó mú mi èmi ni mo wà ń bẹ̀ ọwọ́ mi ló wà ìkáwọ́ mi ni tó o fi gbé débẹ̀ wọn èyí ìlú wọn ò ṣàǹfààní fún èyí wọ́ gan-an wọn ò tún wá wúlò fún ẹ àwáwí tó wá kìtàn balẹ̀ 25 years ago ìyẹn là ń bẹ́ẹ̀ sọ àgbà tó bá fẹ́ jogún ogún kógún ìtọ̀kítọ̀ ló máa fi balẹ̀ ìwọ àtàwọn sàwáwé àtàwọn ọ̀sọ́mọgbẹ ìwọ àtàwọn ọmọ ẹ unruly children that you have unruly children that you have ẹ bá ọmọdé bá kan yóò àná àgbà máa fi ìtọ̀kítọ̀ balẹ̀ ni àbá torí ẹ̀ ló ṣe pàtàn fún Buhari ó pàtàn títí fún Dàpọ̀ Abíọ́dún ó fi gun lára torí pé kò mẹ̀tọ́ kò ṣẹ̀tọ́ pé kíní àìrí ibi àkúbẹ ò bá dà sí rọ́ọ̀fù kò wáyé mi àwọn tó ń tara para tó ń tara pòrò tí wọ́n bá Abíọ́dún lo Panadol ṣé èèyàn ló ná tó kọ́ gòmọ̀jú bí ẹja kóté ó ṣẹnu bọ òkú bí aràn mùjẹmùjẹ ṣé èèyàn ló ná abọ́mọ́ wà lára sanwó okú irú òǹborùn irú wọ ìkó ògbékò òwú dàngó nínú gbogbo àwọn tó wá ló ti gbé dìde gbogbo àwọn tó ń sírè gò fún gbogbo àwọn tó ń tọ́ka sí pé ìwọ ló ṣe lè kí ni nǹkan tí wọ́n wá ṣe fún mẹ̀kúnnù wọn ò wúlò fún lè nà ó bó ti yóò rí náà nù wọ́n mi ò tó máa fi gọ̀ǹgọ̀ ilé ìtẹ́ ò lọ fà wáyìí má dá Yorùbá sí o má tẹ̀ torí àsànràn yanràn ló pe léyìn pé àkọ́kọ́ tó nígbà wúwo jáwó lọ ńgbà ó ti yan ó ní ó sọ fún Buhari pé Yorùbá ló kàn onítọ́ bá sì wá wo Yorùbá ọ̀hún ìgbéraga tí síwájú ìparun ó ní ìwọ ni ta ló sọ bẹ́ẹ̀ pé ìwọ ni ẹ̀bẹ̀ ń gbígbó irú Ọlọ́run ni ò sí far better people than you better qualified of good pedigree ìwọ ọmọ játijàti rádaràda àgbà játijàti even fools grow old you rogues ẹ̀yin náà ti dàgbà it's not gonna work you've miscalculated you've missed it. You see, they keep deceiving your mandate. Who is standing on your mandate? Who are you? Ìwọ tó di ẹ̀ tí ìtò kan. Tó wá lórí ẹ̀ làwọn dúró lé tó tọ́ dẹ̀ ni wọ́n rí sọ orí ẹ̀ náà dúró lé kódà. Oh my God. Wọ́n ti máa ṣe ẹ̀dá wọn ti di grand level 0 títí ó ju 9 level lọ Bọ́lá. Tálíntì ẹ̀ mọ̀ Bọ́lá àmúdáṣọ́gun lérè. Ṣé ṣọ́gun lérè ni àbógun lérè àmúdá lórí òmò orúkọ ẹ̀ òmò ibi tí wọ́n bí ẹ òmọjọ́ tí wọ́n bí ẹ ọmọ ọ̀ràn kíran tán bá bẹ́ẹ̀ níbo lágboolé yín ọmọ ọ̀rá gbìjì ọmọ kò ń ṣẹ́jọ́ ẹ̀ náà orí ọwọ́ àtòkò wá balẹ̀ jẹ́ ọmọ oko abẹ́dọ̀ pàǹpà ìwọ ṣe bí ẹran tó jèrè ló máa ló mẹ́wàá ṣàn tó bá tiẹ̀ wá ń kà wọ́n. Wọ́n á ní wọ́n ń ṣe ìwọ́de. 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 Wọ́n á ní
tí wọ́n bá wá ń kà wọ́n ṣébi títí ẹ wá ni ṣébi títí ẹ wá ni ẹ wá wí tẹ ara wa ń kan yín nídìí láti kanra kò nídìí fún kanra kankan kò sí nídìí fún kanra kò tí tó bá sọ yí pé sátí ẹ̀dígbàrò ó lóun ò bímọ ṣùgbọ́n ó bí ẹ̀san ó bẹ́ẹ̀ nǹkan tó ní kálukú bá gbì báyìí ló máa ká ń tẹ́ gbìn òun lè ń ká yìí o. So as far as I am concerned, aitaleabiamo, no sympathy for no pity party whatsoever. Àtàwọn bí ọjọ́ àti all your so-called political sons gbogbo yìí bẹ́ẹ̀ yẹn ẹjọ́ máa ràn alálàlálá ẹjọ́ ẹkú ṣìdá sọ́hùn ẹ má wá distract wa bẹ́ẹ̀ ṣe bù gọ́ọ̀dọ̀ yẹn náà ó ní kẹ́ ẹ̀ bù dí padà kò sáàyè fúra dára ẹ yí ọwọ́ yín ẹ yí padà ajámọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ó mọ tòjọ́ ìyá kí gbogbo yín sin àwọn ọmọ yẹn talk wọn away gbogbo wàhálà tẹ́ ẹ lọ fà nígbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ àwọn tó rí wọn ò pé àwọn ọmọ tẹ́nu yóò kà tẹ́nu bàbá ò kà wọ́n á máa para wọn fún yín mí ìwà ẹ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ nípa ìbára yín tà tó bá di lọ́la ń sìn tó bá pè òde ijó gbogbo ilé ẹjọ́ máa lọ APC PDP ẹjọ́ máa rẹ́rìn papọ̀ Bọ́lá àbí kí ló ń jẹ́ ojú gbà mí tì fún ẹ o ìwọ ló dẹ́gbẹ́lẹ̀ ìwọ ló pè wọ́n pé kí wọ́n wá jẹ wọ́n wá mú ẹ wọ́n yọwọ́ ẹ láwo ó yẹ kó wo oh my God wọ́n yọwọ́ ó dẹ̀ tó ń sọ ọ̀rọ̀ òṣìlẹ̀ kẹ́yà wá ní ó ṣe lákọ̀ọ́kọ́ ó fìdí rẹmi ó ṣe lẹ́lẹ́ẹ̀kejì ó já lulẹ̀ ó ṣe lẹ́lẹ́ẹ̀kẹta ó yí sí gọ́tà ìwọ ló tún gbé rẹ ìwọ ló tún gbé rẹ fúnra rẹ ló tún lọ bá ipe kó máa ṣe lọ you are very very agbókọgbọ́n ẹni bá ti tara ilé ẹ̀ ló pọ̀ tó bá ti dìgbò wọ́n kò ní ríra and this should serve as a lesson for people coming for upcoming ones pé èèyàn ò kí ń tara léèyàn lọ́pọ̀ torí tó bá dìgbò wọ́n kò ní ríra so you can go to all Yoruba states now. You are so full of yourself. Go to all Yoruba. Nisi, you can only say Yoruba. As in Yoruba, o dangaje o yanranti. Mo ti sọ pé mi ò ní sọ fiti for it because I want to speak from my heart. So Yoruba o dangaje o yanranti. So o lè sọ èdè abínibí wa. O wá ń dọ̀bálẹ̀. Òun fàgbàlagbà ara ó fi ń dọ̀bálẹ̀ ó wá sọ fún wọn pé kó má fi egbò ṣe gbolé ṣé egbò ta ni kó wá fi ṣe ìwọ́n ní kán tẹ̀lé òun dọ́gbọ́n sọ̀rọ̀ sí Ọ̀ṣínbàjò nìyẹn o sàpàtà sára láàsìn tọ́ kí ni nǹkan ọ̀hún kúkú fẹ́ kọ́ là mọ́lẹ̀ ṣé bó ti fún Bíọ́dún ní nọ́mbẹ̀ ó yẹ kó o fún Ọ̀ṣínbàjò náà ní nọ́mbẹ̀ pé ẹni agbójú okùn ní òjẹ ni omi ti tẹ̀yìn wọ́n gbé ẹ lẹ́nu man omi ti tẹ̀yìn wọ́n gbé ẹ lẹ́nu wọ́n wá set yín against each other wọ́n fún yín ní nǹkan tẹ́ ẹ mọ̀ jẹ ó yá ìwọ dìde lọ it's a chess game so no pity party whatsoever. Tó bá wù yín kẹ́ ẹjọ́ fúnra yín ṣe ẹjọ́ máa yanjú ẹ̀ torí nígbà tẹ́ ẹ̀ ń déyẹ̀kú sí yáyà níjọ́ kìíní àná ẹjọ́ when the going was good
ẹjọ́ máa yanjú ẹ̀. So it's a pity the player got played. Oh my God. The player got, so no pity party for Abiodun. Ṣé kí Bọ́lá máa dà pé ni he is old enough to be his father. Bàbá ló jẹ́ sí náà, so ó lè sọ fún pé ìwọ tó wà lẹ́yìn òun as afọbajẹ concern pòun ó tún wọ́n láìkè ó kò fún ó nígbà tí wọ́n ní tí wọ́n bá kanú inú ẹrú àbàjẹ́. Tinubu ó ka ẹrú Abíọ́dún ó kà fún pé ìwọ kan náà ni. Ó ní wọ́n ya posters òun ló ń gbé flag fún bàbá flag giver bó ṣe gbé fún Buhari náà nìyẹn. Kò sí jàǹbẹ́ ẹ múra sí. So please, Bola Amed Tinubu, the doomsday is coming. Ẹ̀yin tí wọ́n gbéyàwó bọ̀ wá bá ni kò gbọ́dọ̀ máa garùn. Ṣé bẹ́ẹ̀ ti sọ ẹni tó bá ti nà yẹn padà bọ̀ nílé, but don't breaking news rèé o. Kò sí ilé tẹ́ ẹ fẹ́ dé sí o. Kò sí ẹ bá gbọ́ bí ó dé sí, kò síbi tẹ́ ẹ fẹ́ dé sí. Torí ẹ rántí ibùsùn ẹ tún lè ṣe. Kò sí pé tí wọ́n bá nà mí wà wá padà wálé, kò sílé. Kò sílé kankan bí kankan. Ẹ mọ̀ wulẹ̀ wálé, ẹ lọ sókè ọ̀yẹ́ ẹ lọ mọ̀ ṣọ̀hún. Ẹjọ́ lọ mọ̀ yanjú, ẹjọ́ lọ máa pò ń bẹ́. So ẹni tí wọ́n gbé, my own is that ẹni tí wọ́n gbé ìyàwó bò wá bá kò kí ń garùn. Ọrùn tó fẹ́ ya bò yìí kó ṣàrọ̀ra yalù yín. Gbogbo yín náà ni kó yalù o. Ẹjọ́ ẹ má jẹ́ kó spread o. Ṣé mọ̀ pé àwọn ọmọ yín ni wọ́n ń fẹ́ra wọn, tẹ́ bá ń ṣàpapín owó láàrin ara yín ni, tẹ́ bá ń ṣe contract láàrin ara yín ni, political appointment láàrin ara yín ni. So eléyìí tó ń bọ̀ yìí dùgbẹ́dùgbẹ́ tó ń fi yìí láàrin ara yín náà ni, ẹ má jẹ́ kó spill o. Ẹ má jẹ́ kó ní any ripple effect o. Torí níjọ́ kìíní àná tẹ́ ẹ fẹ́ sí ara yín rìn lọ bá Buhari lẹ́yìn ìgbà tó ti sunkún lórí national television, pé Yorùbá sí o. You went as an and enough of this madness. Stop dragging everybody into it, because when you went to go meet Buhari that time, it was on an individual level. Whatever arrangement tẹ́jọ́ ní on individual level ni. So shit tó ń bọ̀, drama tó ń bọ̀, ẹjọ́ ẹ keep it on an individual level o. Àwọn Fúlàní ti pa wá tó o. Àwọn ISIS, Boko Haram, herdsmen, wọ́n ti ṣe enough damage. So whatever it is that is coming, keep it on individual level ni o. Fúnra ara yín náà ni kẹ́ fúnra yín lóògùn jẹ o. So spare me your rhetorics, spare me your drama. Tó bá dẹ̀ ti dé bá ẹgbà kámú ni ẹgbà sára bẹ́ẹ̀. So ẹ ti rí ìkọ̀kọ̀, ẹ ti ké káàkiri, ẹ ti ń sunkún káàkiri. Kí ló tí ìṣẹ̀lẹ̀ kí ni nǹkan ọ̀hún? Kí ni nǹkan? Torí pé ẹ ṣáà fẹ́ jogún kógún ìṣá, ẹ ṣáà ń pàtàkìtàn. Ẹ̀yin àtàwọn tẹ́ ń pa fún, ẹ̀yin lẹ́jọ́ mọ ànàgó tẹ́ ẹ jọ ń sọ láàrin ara yín, torí pé kí ni ó jọ yé yín, outsider là wà. So ẹjọ́, all this you crying up and down, please stop it. Man up. Wọ́n ti níbi tó bá lè là bọ́ ọmọkùnrin. Ó dé Bólúgbọ́ ó fi mọ́ra, man, rub it in. Ó dé Bárẹ̀sà ó fi mọ́ra. Tó bá ti gbé ẹ létí ọ̀tún Bọ́lá, Ṣàngó lérè, kọ etí òsìsì ni kó fi ṣòsùn, kó fi kínra. Ó dé bọ́rọ̀ ọ̀gùn àga. Tó bá ti wọlé túrútú, má ti ẹja ń pátá o, ṣàrọ̀ra sùn síbẹ̀ ni.
sùn síbẹ̀ o. Ẹ ti bà the healthcare system jẹ́, ẹ ti bà the education system jẹ́. All infrastructures are nothing is working. And I don't even get it. And yet all of you wants to be president. President on what? For the love of God, me really understand it. Torí bá fún ẹ lásán sí Bola Amed Tinubu, o máa sáré lọ hospital ní France. Kò kí ṣe pé bóyá Naija náà ti máa treat or anything. So what is it? Ìkó ògbé kan ní ìnà, ó lè gbé, ó lè gbà. Echo Shilo. Echo, please stop all this crying up and down. Spare us your rhetorics, okay? Story for the gods. Ẹjọ́ ló fẹ́ ro answer. Bó o ṣe ẹlòmíì máa ṣe now. So what's the big deal there? Why? Èèyàn lè ṣoore fẹ́yàn kúkúrú tó jẹ́ pé èèyàn gúngùn ló máa san. Èèyàn lè ṣoore kó jẹ́ pé ìran ẹ̀kẹwàá ló máa jèrè orí ẹ. Why tó fẹ́ ṣe kinní fún wọn tó wá lóṣòtì? Kí ló dé? Mi ò dé ríran afọbajẹ tó jọba rí. Àkọ́ kinní mi ò ṣàfẹ́ agídí ò ṣe kinní. So, well, this is just me expressing my opinion about the whole thing. I'm just like, no. This is getting too much. So, if you're listening to my life and afterlife, thanks for listening. So, until I come your way again, my name once again is aitaleabiamo. So, Bola Amed Tinubu, please get on with it. Okay, we move.